Akọgun ò ní jèrè ayé, ò ní jèrè ọ̀run, ò ní jèrè gbogbo ohun tó tara ẹ̀ jáde, ò ní jèrè gbogbo ohun tó tọwọ́ ẹ̀ jáde, ó lè amọ̀bà. Ó ní àwọn tèmi ń wò mí wọn ò bá mi sọ. N bá dákẹ́ nígbà tó wá parọ́ mọ́ mi ní Ìdúmọ̀tà. Imagine as old as you are, o dey edit a whole video. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń lo Facebook dáadáa, ẹ mọ nǹkan tó ṣe ni. Ẹ máa wo bí bọ̀bọ̀ kan ṣe tú àṣírí ẹ̀. Ẹ máa wo bí bọ̀bọ̀ kan ṣe tú àṣírí ẹ̀. Ẹ máa wo bọ̀bọ̀ ṣé àwọn pé mo ti sọ̀rọ̀ ẹ fún yín rí pé lórí burúkú 419 ni ó lè ní. Ẹ máa wo bí bọ̀bọ̀ yẹn ṣe tú àṣírí ẹ̀. Kán má bàa padà bẹ́ẹ̀ sọkún o. Eyín tájá fi ń bọ́mọ ẹ̀ ṣeré. Àwa ti bẹ́ẹ̀ sunkún kíkorò already. Torí ikú gbóná ti bu ẹ̀jẹ̀ tọmọtọmọ ẹ̀. Olè ọ̀lẹ ni ẹ́. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ṣe ìpèlè prophet tí a mọ̀ sí prophet Múyìwá Akọgun ó ṣe àwọn ìpè ńláńlá olóṣèlú arákùnrin yìí ó tún sọ wípé case file ó tóbi gidigba ó tún fi pẹ̀lú rẹ̀ wípé òun ó arrest arákùnrin ọ̀hún. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nìyí nínú ọ̀rọ̀ rẹ̀ láti mú díẹ̀ lò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ gangan. Olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ tó ń dóyàwó lé onílé, olè ní ẹ Akọgun, amrọ̀bà ní ẹ, wòlíì òbò, wòlíì ti kabọ̀dí, wòlíì rapist ní ẹ, olè ní ẹ, olè wòlíì sàkámàjì. Ẹ wojú ẹ tó bá lọ bẹ̀ jẹ́ kí àwọn olórí burúkú bí ẹgbẹ́ ẹ̀ jẹ́ kó máa lọ bẹ̀. Tó bá ti ṣiṣẹ́ tó mọṣẹ́ owó ṣe tó wà nílùú òyìnbó má jẹ́ kó rí ẹ pẹ̀lú àwọn olórí burúkú yìí mọ́. N tó bá mú eléyìí tó gbọ́ngbọ́n pé èèyàn lọ edit fídíò wọ́n máa edit ògbó ẹ á lóun ní ẹ̀rí òǹrè nígbà kéèsì Ìdúmọ̀tà ó lóun wà ń bẹ̀ báyìí tó bá irọ́ tó pamọ́ mi gbà kéèsì tó ó wá ní bọ̀bọ̀ kan tó bá ní bọ̀bọ̀ yẹn ṣe finish ẹ̀ níjẹta àbí jẹrin. Olófin gègé o lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ. Orí comment section bọ́n ṣe ṣépè fún ẹ. Orí bọ́n ṣe disgrace ẹ ní comment section. Ibẹ̀ ló máa mọ̀ pé tiẹ̀ ti bàjẹ́. Ẹ̀yin tèmi aṣọ rèé dáadáa. À á post fọ́tò ẹ̀ tá bá ṣe tán. À á post gbogbo family ẹ̀ tá bá ṣe tán. Èmi ó wá rí vision fún mi. Ó lóun rí vision fún mi. Ó tún threaten mi pé káwọn tèmi wọ́n nù mí. Ṣé kọ́ wọ́n nù mí pé ṣé kí n dákẹ́ ni? Èmi wọ́n ló kọ́kọ́ wá bá mi àbí ṣé mi mo kọ́kọ́ dárúkọ ẹ̀? Wọ́n ló kọ́ wá bá mi náà fídíò tó ṣe wà online. Gbogbo ayé ló rántí ń gbà yẹn. O mọ̀ pé wọ́n máa ń dúró ni. Báwo ló ṣe fíìmù náà wá lọ edit fídíò? Tẹ bá rí bọ̀bọ̀ yẹn ṣe finish ẹ̀ mú bọ̀. Ó jẹ́ n play lẹ́yìn. Tó pe Èlíṣà ní apárí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nílé. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́ni tó pe Èlíṣà ní apárí. Kò sí nǹkan kan. Àwọn olórí burúkú bíi titi ẹ ti kábọ̀dí. Olè ní ẹ, amrọ̀bà ní ẹ, o ò rí vision, o ń rèpọ̀ àwọn obìnrin ìyàwó ilé onílé, olè ní ẹ, o edit fídíò, o ò ríran. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́ni tó pe Èlíṣà lápárí. Ẹni yẹn padà fi búrẹ́dì jẹyin ni kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀já kan wà tó ń pè ní ọ̀já ọ̀run ṣé kí n sọ fún ẹ ọ̀já ọ̀run ìorí ni wọ́n fi ń bò òun rèé. Àwọn tó bá jí Akọgun olè ní ẹ, amrọ̀bà ní ẹ, DSS dẹ̀ máa gbé ẹ. Gbogbo àwọn obìnrin ìlú òyìnbó tó lù ní jìbìtì case file ẹ ga tó. Gbogbo àwọn obìnrin tó gbé lò hòtẹ́ẹ̀lì tó mú hòhò wọn case file DSS will investigate you. Akọgun, you are a thief, you are a blackmailer. Ọ̀lẹ ọkùnrin alápámáṣiṣẹ́ ni ẹ́. Ìwọ aráàlú òyìnbó tó bá ń perú olórí burúkú Akọgun yìí tó lọ ń pè kó wo iṣẹ́ fún àbí kó ṣiṣẹ́ fún ẹ ó ti kú. This nuisance called Akọgun kò mọ nǹkan kan nínú iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Olórí burúkú tó ń ṣòwò hòtẹ́ẹ̀lì. Ẹ ti gbàgbé nǹkan tó sọ ni. Tẹ bá rí bọ̀bọ̀ kan tó tú àṣírí ẹ̀ máa play fídíò bọ̀bọ̀ yẹn sìn. Ìgbà wòlíì ló ń lò tó bá lágbà ńlé lọ pèdè tí mo pè. O ní ṣe oríire. Àgbà wòlíì ló ń lò.
ó lágbà wòlíì, ìwọ lájà, ìwọ lọ́jà àgbà wòlíì, ló wà nínú gbóòórùn mọ́lẹ̀, ló ní lárí. Olórí burúkú olè alápámáṣiṣẹ́ 419 amrọ̀bà. Ìwọ wá ń ẹ́díìtì fídíò òfin trend bó ṣe máa trend ìwẹ̀wẹ̀ nìyẹn. Tó o bá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ayé ẹ̀ bàjẹ́. Kò sí deception tó pé kó o pèrè lójíṣẹ́ Ọlọ́run o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ́díìtì fídíò lórí Facebook. Olórí burúkú Fujirisky tó gbé ẹ wá ní ìsọ fún ẹ pé o máa ṣẹ̀sìn sórí bọ̀bọ̀ tó fi ẹ ṣẹ̀sìn jẹ́ ń play fídíò ẹ̀ tán. ìfún wọn má jẹ́ ń wí ọ̀já lérí wọnú nǹkó torí tiẹ̀ o yóò lágbára. Ògún ló máa fẹ̀jẹ̀ wẹ̀. Ìran gúnugún ò ní kádùn, ìran àkàlàmàgbé ò ní kóṣù. Ẹ̀mí ẹ̀fọn ò kí ń gún, ẹ̀mí ò ní gùn tọmọtọmọ. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún wọn. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló sọ nípa kéèsì Bùmátà. Olè, ọ̀lẹ, olórí burúkú wòlíì olè, akọgun olè, wòlíì Gistlover. Ẹ gbàgbé pé gbà tó lórí burúkú kọ́kọ́ máa wá, ràkúnmí onígbáná ló kọ́kọ́ fi bojú wá. Olè. Lọ pẹ̀rú eléèkìtì ẹ̀ bàjẹ́. Is a thief. Ẹ̀yin aráàlú òyìnbó ló dẹ̀ ń target. Ó ti ní nudity ọ̀pọ̀lọpọ̀ yín lọ́wọ́. Toró lórí burúkú lọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀gbọ́n. Ìwọ ní ọ̀jà wòlíì ni ò dáa fún ẹ. Olórí burúkú ọmọ ìbànújẹ́ oní HIV. Ìwọ ní ọ̀pá wòlíì ni ò dáa fún ẹ. Ọlọ́pàá wòlíì ló bá wa mú Boko Haram. Olórí burúkú olè, olòṣì ọmọ ọ̀ràn kẹrin olòṣì. Ẹ ti ra apá aṣọ, ṣe fẹ́ràn apá aṣọ yìí. Ẹ bá ti. bó o bá lágbà ń lé wá àgbà lọ sábà tó o bá dábàá wá bá àgbà kó o pa ọ̀rọ̀. Eléyìí ò ṣe wòlíì o. Gistlover lákọ̀gùn bá ṣiṣẹ́. Ẹ̀yin obìnrin onírìnkùnrin. Ẹ̀yin obìnrin tó yẹ kẹ́ ẹ fi owó yín kẹ́ ẹ fi dìgbé ìyàwó yín mú. Kẹ́ ẹ lọ nígbàgbọ́ nínú àwọn wòlíì olórí burúkú wòlíì olè. Wòlíì tó ń dóyàwó níyàwó, wòlíì amrọ̀bà. Akọgun tó gbọ́ngbọ́n pé kò ń ẹ́díìtì fídíò láti trend láti get a customer. Ó yẹ kó o mọ̀ wípé ó máa ní nudity ẹ̀ lọ́wọ́. Am I communicating? Akọgun wòlíì olè, wòlíì amrọ̀bà yìí tó gbọ́ngbọ́n pé kéèyàn edit. Ẹgbọ́n nǹkan tí bọ̀bọ̀ kan sọ, bọ́jà ọkọ̀ play later. èyí tí mo sọ yìí fún wọn pé wòlíì akọgun sọ fún ẹ pé fìrífìrí òkú. Olè ni ẹ, o ṣe wòlíì, olè amrọ̀bà, àtẹnujẹ ló pa ẹ́ débẹ̀. Ọjọ́ tí mo ti kórìíra ẹ lọ́jọ́ tó ti wá san ìrun èké lọ́dọ̀ Fujirisky.